fojú ló ń jẹ ayọ̀ jẹ lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel Ẹ̀rìnmọ́ Sẹ́lẹ̀kẹ̀ ètò tó yà kílálà pẹ̀lú olólùfẹ́ yìí o Abdulrasaq Adéwálé Ṣòkòtì alágbẹ̀dẹ ọ̀run àdìrà ètò bí ẹni ṣàna ìyàwó ẹ máa wò kàn nìyí láti ìgbàdégbà o bó ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú lọ́balọ́ba àtàwọn àgbààgbà nílẹ̀ Yorùbá tó tún fètò ẹ̀ wá ìrànlọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ tó níṣòro àti gbogbo ọ̀rọ̀ tó ń lọ tó ń jà ràn-ìràn láwùjọ wa gbogbo ẹlẹ́ ó máa wò lórí ìkànnì yìí o Ṣòkòtì TV YouTube channel ẹ máa wò ó. ẹ kú déédéé wòyí o ẹ̀yin ọmọ kóòtù òjíire mo kí gbogbo yín pé Ọlọ́run Lédùmarè yóò máa ṣe aláàbò fún wa o gbogbo ibikíbi tí ẹ̀yin ọmọ kóòtù òjíire bá ti ń gbọ́ mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kí yín pé àjíǹde ara ọmọ jẹ́ ẹ má bínú ṣe rí ẹ̀yin Amẹ́ríkà lẹ́sọ̀ mílí làkúdà báyìí tí mo fi ń kó kíní gloves ọwọ́ ẹ lè fi òtútù yín ẹ lè fi pa mí pèsè pé olúwa rẹ̀ sísẹ̀ wọ́n bọ̀tẹ̀ ilé ìfẹ́ yàtọ̀ lójú mi díẹ̀ so ẹ má bínú mi ò ní yóò tútù ọ̀pá mi ọ̀rọ̀ inú mi lẹ fẹ́ gbọ́ ohun tó bá jọ ohun là á fi wé ohun epo ẹ̀pà ló jọ pósí òwú adigbọ́nà kújọ mí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń pè mí sí àkíyèsí lórí nǹkan tí bírọ́dà mi Lájí Abbas sọ àkọ́kọ́ mo kọ́kọ́ fẹ́ kó dá àwọn èèyàn yẹn lójú pé èmi pẹ̀lú Lájí Abbas a lè jà Táyé àti Kẹ́hìndé ìyá kan ló bí wọn ìyá kan bàbá kan ọjọ́ kan náà ni wọ́n jọ wáyé wọ́n ní differences àwọn kan tó máa bá Táyé lára mu kò lè bá Kẹ́hìndé lára mu gbogbo ìgbà náà dẹ̀ rí pé mo máa ń sọ fún yín wípé èmi kì í pìtàn mi ò kì í pìtàn torí gbogbo nǹkan tí wọ́n ń pè ní ìtàn yìí àtẹnudẹnu ni kò dẹ̀ sí ẹni tí kò ní fẹ́ kí iye ọdún tòun tí mo bá láǹfààní àti kọ ìtàn nípa Ìbàdàn mi ò ní kọ kankan tó máa yẹpẹrẹ Ìbàdàn nítorí pé èmi ni mò ń kọ mi ní sọ àìdá nípa ìlú mi nígbà tí mi ń sọ máa lè mi ò lè sọ kò possible so bẹ́ẹ̀ náà ni mo ṣe máa ń rí ọ̀pọ̀lọpọ̀ ìwé tí kálukú bá kọ tá a bá kà ọpọlọ mi ìwọ̀nba tí mo ní sọ fún mi wípé tó bá fi lè jẹ́ pé ìwé àtọ́nidọ́ni ni tó jẹ́ pé ẹnìkan ló kọ tá a bá ń sọ pé tá a bá ń sọ pé a rí àléébù nínú Bíbélì tá a ń sọ pé a rí àléébù nínú Kùránì bó la ṣe ní rí àléébù nínú tí ẹnìkan ṣe so téèyàn bá sọ àtẹnudẹ́nu wa tá à ń wí yìí téèyàn kóòtì pépà pé lágbájá náà ṣe báyìí tàmàdó ṣe báyìí èmi ò kí ń bá wọn jiyàn bóyá ó máa ń wà lẹ́mìí mi pé ó lè jẹ́ bẹ́ẹ̀ lórí ó sì lè má jẹ́ bẹ́ẹ̀ so gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tí ẹ̀ ń fi ẹjọ́ brother mi Lájí Abbas sùn mí
a kì í gbọ́ bíburú lẹ́nu abọ́ rẹ̀, ẹ lè gbọ́ àìdá láti ẹnu mi. Ntòwú Lájí Abbas ntí wọ́n mọ̀ náà sọ yẹ, tàbí ntí wọ́n rí gbọ́ torí bó jẹ́ pé wọ́n ń kà á nù ìwé kan náà ni tán rí gbọ́ ni, kì í ṣe nǹkan tó bá ṣẹlẹ̀ lójú ẹni nìkan la lè fi ọwọ́ sọ̀yà fún. Èmi dẹ̀ ní mo mọ̀ pé gbogbo nǹkan láyé lọ́wọ́ Ọlọ́run ló wà. Ìbàdàn ni mí, àkùfò àti àkànrán ní oko mi lọ́nà méjèèjì. So automatically mi ní ever lé ayé mi yẹpẹrẹ ìlú mi. Yẹpẹrẹ ìlú mi. Mi dẹ̀ ń bá yàn jà. Àwọn Yorùbá sọ pé wọ́n dárúkọ irú àwọn èèyàn kan tí wọ́n ń jìjà ìlú. Mi fẹ́ dárúkọ tí wọ́n dá yẹn kó má dàbí ẹni pé mò ń bú àwọn èèyàn. So ṣe rí ọ̀rọ̀ ìtàn sísọ, èmi ti fi tàn lẹ̀ fáwọn òpìtàn. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ rotation of chairmanship lórí Ọlọ́bàdé, tí n bá mọ̀ pé kò tọ́ sí bàbá tèmi nìbàdàn, mi ò ní báyẹn sọ o. Gbogbo àwọn tán mọ̀ mí dáadáa ẹni artist ẹ bá rí, ẹ bi wọ́n léèrè pé irú èèyàn wo ni Sokoti. Nǹkan tí wọ́n á kọ́kọ́ sọ fún yín ni wípé mo ní òótọ́ to a certain extent, torí pé bí ìyá mi bá jẹ̀bi, tí nǹkan yẹn bá sojú mi, tí mo dẹ̀ gbọ́, tí mo dẹ̀ digest ẹ̀, tí mo rí pé ìyá mi jẹ̀bi, màá sọ pé ìyá mi jẹ̀bi. Ọlọ́run ló fi yẹn rán mi. Ọlọ́run ló fi yẹn rán mi. Tí ìyàwó mi bá sọ̀rọ̀, táwọn ọmọ ẹ̀ bá sọ, tí n bá rí pé nǹkan tí ìyàwó mi sọ pé sọmọ kò díẹ̀ káàtó, màá sọ fún un. Èmi ò fi kan bọ́ kan. Ọmọ mi ò dẹ̀ lè sọ nǹkan tí ò dá sí ìyá tó bí. So automatically dénú ilé mi ni, dénú yàrá mi ni mò ń ṣe, torí mo rí bí ojúṣe pé àìsínbẹ̀ láì dáǹsì, tí n bá ti lè wà ń bẹ̀, ó yẹ kémi náà sọ nǹkan kan. Inú mi dùn pé gómìnà tó wà lórí oyè ńsìn, wọ́n kúrò ní ọmọdé àgbékọ́rùn lóko. Gọ́vnọ̀ Ṣèyí Mákindé ó kúrò ní ọmọdé àgbékọ́rùn lóko. Ó kàwé, ó yanjú. Tí ò bá kàwé yanjú kò ní wà nroko tó wà yẹn lénìí, because kì í ṣe pé òun lọ́kàn, kò sí wọn pé òun lọ́kàn di iṣẹ́ inú ìlú ìṣèlú. Bọ́ bá kàn tán bá rí pé ò capable, wọn ò ní fún ọ, torí wọ́n mọ̀ pé ayé mọ̀ ẹ́, ìyẹn wọn ò fi ní tẹ̀ láwọn. So ó dá mi lójú wípé gómìnà kàwé, ó dẹ̀ ka ọgbọ́n orí. Kì í ṣe ẹnìkan tí èèyàn lè fi ọ̀rọ̀ akatakítí kan yí mọ́lẹ̀. Ní ìbúlòrò ẹ̀, Ìbàdàn ni. So therefore, tá bá dẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí gómìnà ti ń ṣe sẹ́yìn, tí ó bá jẹ́ pé àwọn nǹkan míì tó ń wù wá nínú, tí ó bá tí wáyé bá wa ṣe ń fẹ́, làwọn èèyàn máa ń bú gọ́vnà Ọ̀yọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kò dẹ̀ sí ẹni tó lè wà nírú ipò yẹn tán níbù, because gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe, kì í ṣe gbogbo èèyàn ni ó tẹ́ lọ́rùn. Nǹkan yẹn á against ẹnìkan, á fífò ẹnìkan. Kò sí nǹkan téèyàn lè ṣe láyé. Kódà tí èèyàn bá bí ọmọ méjì, èèyàn lè satisfy láàrin wọn. Nítorí àìlè satisfy àwọn méjèèjì ni ẹ̀sìn kan ṣe rí wípé káwọn níyàwó kan, táwọn bá ti níyàwó méjì, kò sí báwọn ṣe lè ṣe déédéé láàrin wọn.
àwọn ẹlẹ́sìn tèmi tí wọ́n láwọn tí wọ́n ń fẹ́yàwó 3 4 ẹni tó bá ṣe déédé tó bá mọ̀ pé òun ṣe déédé ó kù ọkọ Ọlọ́run ládàá déédé rẹ̀ tó ṣe fúnra ara Ọlọ́run ni ó san lẹ́san ẹ̀. Ìwọ tó bá dẹ̀ ṣe déédé náà ó kù ọkọ Ọlọ́run ọkàn tó ṣe déédé sí. So mo mọ̀ pé ẹ mú ẹ kì mọ́lẹ̀ ọkọjá ẹran bí òrè. Mo mọ gómìnà tí mo ní, mo mọ brọ́dà mi, mo mọ dáadáa. Èmi tó wá ń sọ wípé àní pẹ̀lú gbogbo tí Ìbàdàn ṣe fún ilẹ̀ Yorùbá, bàbá tèmi deserve láti ṣe chairman lọ́balọ́ba lọ́yọ̀ state. Ṣé rí, mo fẹ́ sọ eléyìí sílẹ̀ kó tó di àsìkò tí wọ́n ó create Ìbàdàn state tí wọ́n fẹ́ create. Ká má wọ́n rí ní rí pé àti ọ̀bàjẹ́ pọ́n create Ìbàdàn lẹ́nu ń bẹ̀. No, mo fẹ́ sọ tèmi sílẹ̀ láti sìn káwọn èèyàn ó mọ̀. Torí pé bàbá wa láàfin àná tí wọ́n gbéṣẹ̀, wọ́n bá bàbá wọn du ipò chairmanship lọ́balọ́ba lọ́yọ̀ state. Tí wọn ò bá rí bí àrífín, tí wọn ò rí bí ẹ̀gbin, tí wọn ò rí bí wọ̀sí, kò wá sí reason tí ẹnìkan fi máa rí pé ẹ̀gbin tàbí ìwọ̀sí ni tí Olúbàdàn àti Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tán bá jẹ chairman tí ó bá rotate kan wọn. Chairman tá à ń sọ yìí, excuse, ṣé chairman náà mọ̀ san salary fún wa ni? Chairman náà san salary fún wa. Chairman náà san salary fún wa. So kí la fẹ́ kúdekú fún? Ṣùgbọ́n n tó bá yẹni ló yẹni. Adìẹ ni wọ́n sọ pé okùn ọrùn ò yẹ. Ṣùgbọ́n n tó bá yẹni ó yẹni. Ẹ̀yin ọmọ Yorùbá, èmi kì í pìtàn o. Èmi kì í pìtàn o. Ṣùgbọ́n ọ̀kọ̀ọ̀kan ní àwọn àròbá tá a bá náà bàbá àtàn ni o. Torí ilé ayé yìí la gbọ́njú bá wípé ìgbà kan ẹsẹ̀ ni àwọn èèyàn rìn láti ìlú wa lọ sí Mẹ́kà. Àbá nínú tàn bẹ́ẹ̀. Àdẹ̀bá nínú tàn débi pé nígbà yẹn àwọn tó ní owó lọ́wọ́ tí wọ́n ní ẹṣin, wọ́n ń gun ẹṣin, wọ́n á gun ẹṣin lọ. Àbẹ́ẹ̀kọ́. Nígbà tó yá, wọ́n ṣe kẹ̀kẹ́. Àwọn kan ń gun kẹ̀kẹ́. Nígbà tó yá, wọ́n ṣe mọ́sínì tó rìn ju kẹ̀kẹ́ lọ. Kódà mọ́sínì rìn jẹ́sìn lọ. Mọ́sínì fast ju ẹṣin lọ. Bí kẹ̀kẹ́ ò tiẹ̀ fast tó ẹṣin, mọ́sínì fast ju ẹṣin lọ. Ó yí kúrò lórí mọ́sínì, wọ́n ń ṣe mọ́tò. Ẹ tún wo tí mọ́tò tún fi fast tó tún safer tó tún consume èrò ju ọ̀kadà lọ. Lẹ́yìn ìgbà tí òyìnbó ṣe mọ́tò, wọ́n tún rò wípé kò tí ì tán síbẹ̀, àwọn ní láti ṣe aeroplane. Wọ́n tún ṣe aeroplane. Ọjọ́ tí mo kọ́kọ́ wọ aeroplane local láti kó lọ sí Àbújá, mi ì lè sọ tí mo fi d'Àbújá ká tó wá sọ ilé ìtàwọn wọ̀ wá sí ilé òkèèrè yìí láti wọ̀ tí ìṣe kan tí ìṣe méjì tí ìṣe mẹ́ta. So bí
abọ́ wa ní ibi tó jìnnà tá a ní kẹ̀kẹ́ tá a lẹ́sìn tá a ní mọ́tò tí pléènì bá wà á wà mú ẹsẹ̀ tá a ní kẹ̀kẹ́ wa máṣíìnì wa mọ́tò wa á gbé lé á lọ gun plane to make it shorter time tá a máa débẹ̀ kó short ọlọ́run ọmọ yìí bóyá wọ́n máa ń lọ Mẹ́kà lọ́ọ́lẹ̀ ní tó bá ti parí eléyìí wọ́n ti máa lọ mí nígbà yẹn tí wọ́n fi ń lè débẹ̀ àmọ́ so tó bá wá jẹ́ wípé ọgbọ́n orí sán tá a bá débi wípé lénìí jẹ́ẹ̀tì ló kú táwọn èèyàn tó fi ń jagbà láàrin ara wọn àṣé kò ní wù wá ká padà sí ìgbà ayé ẹsẹ̀ rírìn tàbí ẹṣin gígùn tàbí máṣíìnì tàbí mọ́tò torí bí mo sì fẹ́ wá sí Amẹ́ríkà yẹn èyí lè gbé mọ́tò wá èyí lè gbọ́ ọ̀kadà wá so automatically gbogbo tí mo bá nìyẹn máa fi ilẹ̀ lé so ibi tí mò ń lọ yẹn ti kọjá agbára abẹ yẹn nìyẹn bẹ́ẹ̀mi ṣe wò pé ó yẹ ká ronú nìyẹn bó ṣe yẹ ká ronú nìyẹn ìgbà kan ò lólé ayé ìgbó gbogbo nǹkan ló ti change wàláì gbogbo nǹkan ló ti change ayé ìgbà kan wà tí ó jẹ́ wípé aṣọ ni àwọn bàbá wa fi ń jagbà wọ́n á wọ damask wọ́n á wọ aṣọ àrán wọ́n á wọ oríṣiríṣi aṣọ tí wọ́n ń ṣe nígbà yẹn kì í ṣe pé kò sí damask mọ́ kì í ṣe pé àrán ò sí mọ́ ṣùgbọ́n àwọn méjèèjì ó lójú òde tí wọ́n lè lọ ó lójú ibi tó lè máa lọ tó wà lọ gbé damask tàbí wà lọ gbé àrán tàbí wà lọ gbé òfìwọ̀ láìṣe marriage láìṣe kábíyèsí tí ó sì nípò àwọn traditional ruler so ẹ̀yin èèyàn ó yẹ ká ronú pé a nídìí ìfàsẹ́yìn mọ́ ìfàsẹ́yìn a nídìí ẹ̀ mọ́ 20 ọdún ni mo gbé ní Ṣakí 30 oṣù mo lò yẹ kẹtùmẹ mọ́tò ní òdúró tí ò jẹ́ ń ra búrẹ́dì dání ìtàn àríṣe lókè ọ̀yà lọ́fà gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ti di tàn ó ti di tàn so mi ò lè blame Laji Abbas gbogbo èyí tí ẹ ń pè mí tẹ́ ń sọ̀rọ̀ mi ní blame Laji Abbas bó ṣe wu àwọn báwọn ṣe rí náà ṣe sọ jáde yẹn tẹ́ bá tún gbọ́ ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi fẹ́ máa dárúkọ lẹ́yìn Laji Abbas tí mo fi dárúkọ Laji Abbas di pé brother mi ni ẹ̀jẹ̀ mi lòun so mo tún ti ráwọn bíi 3-4 tí wọ́n tún sọ ìtàn tó jẹ́ pé kò súnmọ́ra wọn rárá ẹ dákun níbo làkọọ́lẹ̀ Yorùbá wà then àkọọ́lẹ̀ Yorùbá ta ló kọ ṣé àkọọ́lẹ̀ Yorùbá ṣé bàbá wa Odùduwà sáwọn ni wọ́n kọ ní àbí Lámúrúdù àbí Ọ̀kànbí ìtẹ́lẹ̀ Yorùbá tá à ń sọ yẹn ṣe tá à ń kà nínú àwọn ìwé kan pé lágbájá kọ is as good as nǹkan tèmi náà sọ gbogbo tí mò ń sọ yìí tí n bá kọ sílẹ̀ yóò dìtàn láàárọ̀ ọ̀la lẹ́yìn ìgbà tí ìwà ìbá dàgbà tá a dògbò tá a lọ tán yóò dìtàn so èèyàn bá ń sọ ìtàn kan kò túmọ̀ sí pé
gbogbo nǹkan àtijọ́ ti ré kọjá even nínú báíbù wọ́n ní májẹ̀mú titun, wọ́n ní májẹ̀mú láéláé. Mo fi hàn ẹnìkan nínú bíbélì pé nínú ẹran tí Ọlọ́run kà pé àwọn èèyàn gbọ́dọ̀ jẹ, ẹnìkan ló fi hàn mí sọ̀rí pé Ọlọ́run ní nínú báíbù pé ìwọ kò gbọ́dọ̀ jẹ ẹlẹ́dẹ̀, aláìmọ́ ni wọ́n jẹ́ fún yín. So wọ́n ní májẹ̀mú láéláé nìyẹn, pé májẹ̀mú titun ó ti change gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan. So ṣé n tà ń sọ sí ni pé ká jókòó sí ojú kan yẹn náà ká tún bẹ̀rẹ̀ ru ogun ti ọdún yẹn kí a lè rí supremacy kálukú. Is that what we are saying? Ẹ̀yin èèyàn, àgbàlagbà lèmi ò ń sọmọdé, àgbàlagbà ẹ̀dẹ̀ ẹ̀sìn kí ló báyìí wá bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wò mí mo máa ń sọ̀rọ̀ àti ṣe. That is why tí mi ò fi ń lọ ọ̀dí ìtàn mi ò mọ̀ tán torí èmi kíkà kan tí mo ka bí tí mo ṣe ka ìtàn kan ní ó jẹ́ kí n mọ̀ tán, because tèmi náà bá ń ka àwọn ìwé ìtàn yẹn kò sí bí o ṣe ní màá sáà lè sọ ń pa ìtàn tí mo kà bọ́ ó níwọ̀n bá tí mo nígbàgbọ́ nínú àwọn lágbájá kọ ìtàn sílẹ̀ lọ tàmàdó kọ̀sán sílẹ̀. Ẹni tó kọ àwọn nǹkan kan nínú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, ẹ̀yin náà mọ̀ bí tó ti wá. So tó bá kọ ìtàn tó fi fẹ́fọ̀ ìran tiẹ̀ sáàpì lọ́mọ àlè ni. Àwọn bàbá wa ní gbogbo ẹni tó bá ti ní ọkọ lọ́wọ́ tẹ́yẹ̀ bá ti lọ́kọ lọ́wọ́ ọ̀dọ̀ ẹ ló máa roko sí. Èmi ò níjà pẹ̀lú anybody, but èmi dúró lérí pé rotation of chairmanship láàrin àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta, Aláàfin Ọ̀yọ́, Olúbàdàn of Ìbàdàn, Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́, kò sí nǹkan tí ó máa yẹ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ̀yin èèyàn ẹ má wulẹ̀ jẹ́ káwọn ọjà lórí yẹn, ẹ jẹ́ káwọn state house of assembly kí wọ́n parí nǹkan tó ń ṣe lọ́wọ́. Ṣe mọ̀ pé ìran kan dé ìran kan lọ náà ni gbogbo àwọn tán ti gbé ọwọ́ lórí nǹkan yẹn náà tán fi ilẹ̀ ń bọ̀ ya tí Ọlọ́run bá jẹ́ ká brọ́dà mi orí ṣe àwọn ṣe nìyẹn. Táwọn náà bá tún ṣe bákan tí kò bá tún lọ bó ṣe yẹ kó lọ, ẹlòmíì ó tún dé lọ́la tí ó tún ṣe bákan. Ṣé bí gbogbo wa ilé ayé la wà ńgbà tí wọ́n yọ Sànúsì náà kó lórí ọba. Gbogbo wa náà la sì tún wà, ọ̀pọ̀lọpọ̀ náà wa náà ló tún wà láyé ńgbà tí wọ́n dá Sànúsì padà tí wọ́n tún di tróònù ẹni tí wọ́n fi jẹ ọba àti bí yẹn. So bọ́dọ̀ ayé ṣe kù sí sìn nìyẹn, ẹnìkan kan ò wá lè dúró síbì kan kó rò wípé òun ọmọ tan irú wa yìí jẹ. A kì í sọmọ kékeré mọ́. Aṣọ tí irú wa yìí àwa gan tá à ní nǹkan kan yìí, aṣọ tá a bá ti ń wọ̀ láti bí èsì yóò ti di aṣọ ìwọ́lẹ̀, a ní lè wọ̀ lọ pátí mọ́. Aṣọ téèyàn ti wọ̀ lọ pátí bí ẹ̀mẹ́fà èyí ò ní lè wọ̀ mọ́. Téèyàn bá lójú tì, téèyàn náà wo standard wo lòun wà, kò ní lè wọ̀ mọ́. So ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí ò tí ì takora wọn o. Ẹ jẹ́ kí anybody ó wá síta láti wá sọ ìtàn. Tẹ́ ẹ bá wò dáadáa ẹ rí i pé ẹ ti gbọ́ àìmọye àwọn ìtàn náà táwọn èèyàn àwọn òpìtàn kan náà sọ tó tako ti brọ́dà mi. Ẹ jẹ́ kí kálukú ó sọ tiẹ̀. Kò sí èmi ò ní bá wọn sọ̀tàn torí mi ò mọ̀ tàn, torí mi ò ní gbàgbọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kálukú kọ́ lẹ̀ to favour him or herself. Mi ò ní gbàgbọ́ nínú ẹ̀ rẹpẹtẹ. Tó bá jẹ́ pé àjọ ọkọ ni pé ókè o lágbájá wá rọ o bó ti sọ yẹn kọ́ lórí o ìgbà yẹn wà síbi inú ilé ibẹ̀ yẹn ni mo wà, inú ilé tí mò ń gbé nìyẹn, bàbá báyìí ló kọ́kọ́ ṣe báyìí, bàbá báyìí ló kọ́kọ́ fọ́ bàbá báyìí létí
kì í ṣe bó ṣe wúyẹ kì í ṣe pé wọ́n kàn jìjàkadì nìkan bàbá báyìí ló kọ́kọ́ bá fọ́ bàbá báyìí létí kódà bàbá fẹjọ́ rẹ̀ sùn ẹni báyìí kó tó di pé òun náà wàá fa ọwọ́ ìjà yọ dasọ bọ nítorí bá ti jẹ́ pé èmi nìkan mo jókòó tí mo kọ́ tábà ní àwọn èèyàn kan ń fẹ́ tẹ̀ sáwọn tí wọ́n ń fẹ́ tẹ̀ sí wọn kọ̀ ní ẹ̀mọ́ ọ̀dẹ̀ ọlọ́pàá ni ṣebí ìròrí ti ẹ̀ nìyẹn so èmi ò jà nítorí ìròrí ṣùgbọ́n mo sì wà lórí wípé àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta gbọ́dọ̀ máa rotéètì ọba yẹn lọ ṣé wàá rí mo sọ ọ̀rọ̀ kan táwọn èèyàn kan ń bi mí léèrè tí mo dẹ̀ ń jẹ́ kán mọ̀ kì í ṣe torí ọ̀rọ̀ ìjà lọ́balọ́ba tí ó wà nílẹ̀ yìí torí ẹ̀kọ́ ni mo fi ń sọ wípé ẹ káwa mọ̀ jẹ́ Yorùbá ẹ rí i pé mo sọ the first video tí mo máa kọ́ ṣe lórí ọ̀rọ̀ yìí mo sọ pé mo suggest pé ká mọ̀ jẹ́ Yorùbá mọ́ mi ò yọ Ọ̀yọ́ sọ́tọ̀ àwa àtọ̀yọ́ náà ni mo sọ pé gbogbo àwa tá à ń pera wa Yorùbá sí ká mọ̀ jẹ́ Yorùbá mọ́ mi ì yọ nìkan kan sọ́tọ̀ torí ọ̀dà nípa àwọn èèyàn ń mú mọ́ra wọn no ẹnìkan ló pè mí sí àkíyèsí wọ́n sọ̀rọ̀ yẹn fún mi pé ṣé mi ò mọ̀ pé èébú ni Yorùbá tán ń pè wá yẹn pé Yárúbà gangan ni Yárúbà gangan ni àwọn Fúlàní ń pè wá pé bí ọmọ àsọta nǹkan kan bẹ́yẹn pé ẹni wá pè mí sákèsí pé kí n lọ search lórí Google kí n lọ béèrè pé kí ni mínì Yorùbá lédè àwọn Fúlàní mo wá fẹ́ kẹ́yìn náà lọ sórí Google kẹ́ lọ béèrè ṣé mọ̀ pé kò sí nǹkan tí irú wa ilé dá change tá a bá rí nǹkan tí ò dáa kàn lè sọ síta pé nǹkan báyìí ò dáa o bàbá àyìn bàbá wa ẹ jẹ́ àmọ́ ibi tá a gbé gbà o ṣe rí pé tá a bá wo sùn sàkún nǹkan tó ń lọ sìn ẹ rí pé ẹ̀kọ́ tí ń fojú mímu hàn àwa kan lè believe pé àfẹ́ rẹ̀ pọ̀ nítorí pé à ń sọ òtítọ́ pé báyìí lọ́rọ̀ yìí sì yẹ kó rí báyìí lọ́rọ̀ yìí sì yẹ kó rí èmi báwọn èèyàn bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo sọ nípa Awíkonko ń jọ sí èèyàn 3 péré ló pè mí tán bá mi sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè mí tán yìn mí tán sẹ́rí àwọn tán pè mí tí wọ́n yìn mí yẹn ibi tí wọ́n wò àwọn ọ̀rọ̀ tí mo sọ nípa Awíkonko yẹn kò ní mí nì sáwọn wọn wo bẹ̀rẹ̀ rárá ibi tí mo sọ tó wù wọ́n náà wọ́n mú tiwọn ẹni tó wò ó dáa ẹlòmíì wò ó dáadáa débi pé nǹkan tí mo sọ sí Awíkonko ńgbà yẹn ó rí i pé ṣé bá burú ẹni kí ló tó lè pé lórí fóònù kò sọ fún wàláì mo jáde wá bẹ̀bẹ̀ ni so èmi tí èèyàn bá correct mi kò mí iye number of people to correct me no justification of that correction ó ló wà very very important sí mi màá kàn wọlé mi ara mi pé nǹkan kan sọ ẹ wà justify o tá a bá fi ọpọlọ rò ó dáadáa níwọ̀n bá ọpọlọ díẹ̀ tó lọ́n fún wa yìí bá ṣe sọ̀rọ̀ yìí ó máa fẹ́ reasonable ju nǹkan táwa gbé dání yẹn lọ lẹ́sẹ̀kẹsẹ̀ èmi ti gbà nìyẹn kò dìgbà tí 500 yẹn bá sọ fún mi pé kódà kí n tó gbà pé kódà kò dìgbà tí 1 million yẹn bá sọ fún mi pé kódà kí n tó gbà kódà so bí nǹkan tá a bá tẹ̀ tu lè ọ̀dà tó láyé àwọn kan ó rí àléébù ń bẹ kò sí bó ti wulẹ̀ kó dáa tó láyé mo máa ń fi ọ̀rọ̀ ṣe tíátà mo máa ń fi ṣe àpẹẹrẹ iṣẹ́ wa ó jẹ́ àpẹẹrẹ fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní tí tó yẹ kí mo Yorùbá máa fi sọlá tàbí ṣẹ̀kọ́ tẹ́ bá mú story tẹ́ bá kọ story tán tẹ́ ní script fún tẹ́ ní copies of script the same
story nínú so ẹ wá ní bí 10-15 copies tẹ́ bá mú 10 copies yẹn tẹ́ bá pín fún director mẹ́wàá 10 different film lè máa wò torí pé kì í ṣe pé wọ́n jókòó ṣèpàdé pé báyìí ni ẹja àjọ sí o èyí báyìí ni ẹja àgbègbà no instinct kálukú ni kálukú máa lò so ẹ má rí ọ̀rọ̀ tí ẹnìkan bá sọ bí ìjà wàláì èmi ò rí bí ìjà mi dẹ̀ lè torí ẹ̀ kọ̀ndẹ́mù ẹni tó sọ so mo ti gbọ́ àìmọye story lẹ́nu bàtà ń fa wàhálà yìí tọ́lẹ̀ jẹ́ wípé gbogbo àwọn story yẹn ní ń takora wọn so nígbà tí mo dẹ̀ mọ̀ pé kì í ṣe pé nìkan pàtó lọ́kọ́ fún wa so bí onímọ̀ ìṣẹ́ wa mọ̀ pé story ò ní jọra wọn wọn ò ní ìdí àti sọ fún mi pé story jọra wọn kí n tó mọ̀ pé story ò jọra wọn tó tọ́ náà so ẹ̀yin èèyàn mo kàn sáré wá sọ yẹn rí pé ó ti tó bí 3 days tí mo ti ṣe fídíò gbẹ̀yìn mi kì í kàn déédéé jáde ṣe fídíò mo lè máa ṣe léra bí mo ṣe ń rí nǹkan tí mo fẹ́ sọ sí ni mo ṣe ń ṣe é sí mo lè má rí nǹkan tí màá sọ for 3, 4, 5 days tí mi ò ní sọ kankan I don't just come out to say rubbish I will never come out to say rubbish kò dẹ̀ wá sí bí nǹkan yẹn ṣe lè má jẹ́ rubbish tó yóò jẹ́ rubbish lójú àwọn kan because nǹkan yẹn á rubbish àwọn kan gbogbo nǹkan dáadáa tí àwọn kan bá ń ṣe tá a fi yìn wọ́n tàbí táwọn àìdá táwọn kan bá ń ṣe tá a fi bú wọn yóò ní kọ́má lọ́dọ̀ àwọn kan tọ́lá àwọn tí ń sa ìdá yẹn náà àwọn náà níyàwó wọn lọ́mọ wọn ní mọ̀lẹ́bí wọn lọ́rẹ̀ẹ́ tọ́lá rẹ̀ pé payroll wọn náà wà so ṣe wàá fẹ́ kí wọ́n máa báyìí bú ẹni tí wọ́n wà payroll ẹni so ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ká n tó important jù ni pé àní Ọọ̀ni ní bàbá àwọn Aláàfin Ọ̀yọ́ ó ti tán tẹ́ ẹ bá ti gbà yẹn ó ti tán ìdẹ̀ rí Aláàfin kan tó jọba tó sọ pé kì í sọ̀yọ́ lòun ti wá ẹ sísà kí là ń bára wa argue fún kí là ń fà táàtò mọ́ fi divide ara wa lásìkò tó jẹ́ pé mostly a nídìí ìrẹ́pọ̀ lásìkò yìí ṣùgbọ́n bá a ṣe ń pariwo a nídìí ìrẹ́pọ̀ yìí náà ẹni tí ó bá lọ lọ́tọ̀ ó lọ lọ́tọ̀ o torí ìrẹ́pọ̀ tẹ́yìn ń rí yẹn tàbí ntẹ́ ń wá ìrẹ́pọ̀ fún òun náà ni ọjọ́ ọ̀la wa lórí òmìnira lè ń wá ìrẹ́pọ̀ fún pé tá a bá ní ìrẹ́pọ̀ kíní yẹn kò ní wáyé wàláì tá a bá gúnyán nínú ìpò ẹ̀pà kọjá inú ìpò ẹ̀pà láti gún iyán ìyá mélòó ní òkun ìpò ẹ̀pà wàláì tí ó yòóyò ọlọ́run ẹni tí ó yòóyò so mo rọ ẹ̀yin èèyàn torí ọlọ́run ọ̀rọ̀ yóò tó jà mi ò ní ìṣẹ́jú báyìí lọ for now títí àsìkò tí màá tún mú nǹkan mi wá sí etí gbọ́ yín gbogbo ẹ̀yin ìyá mi mo kí yín pé ojú ò fẹ́ra kú mo dẹ̀ fún fídá yín lójú wípé àní ipò chairmanship lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n rotate ẹ̀ ní bàbá tèmi wà nínú àwọn tí chairman lọ́balọ́ba lọ́yọ̀ọ́ state tó tọ́ sí. Good day ẹ ṣé mo dúpẹ́.